Ojúmọ́ ayọ̀ fún gbẹ̀yìn olólùfẹ́ mi ọmọ yín Olúayé ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi gangan ni mò ń refer sí ẹ̀yin tó yẹ pé tí n bá ti drop video báyìí ẹ máa ń tẹ love ẹ máa ń tẹ like ẹ dẹ̀ máa ń bá mi share àpò ṣáṣá múra kí gbẹ àpò yín ò ní gbẹ. Now mo fẹ́ send a note of warning sí àwọn kan ṣẹ́rí a lè rí bákan náà a lè máa sọ̀rọ̀ bákan náà a lè ní olólùfẹ́ bákan náà oníkàgbé ló ní favourite ọ̀dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ gbogbo olórin ní favourite mi bóyá ó wá tẹ́ ẹ lọ́rùn kò tẹ́ ẹ lọ́rùn that is left to you ìyẹn ṣe problem tọ̀dọ̀ mi once tẹ́ ẹ ti ní àǹfààní láti lè short àwọn aṣíwájú tẹ́mi wà wòkọ́ ṣe wọn tẹ́ ẹ lè short wọn up pé kán dákẹ́ kán má rọrọ̀ sọmọ ẹ lè short me up music analysis ni mò ń ṣe nítorí kálukú dẹ̀ fi ń ṣe content tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní tẹ́mi fi ṣe tọ̀dọ̀ mi ọ̀tọ̀ ní tẹ́mi fi ṣe tọ̀dọ̀ yín ọ̀tọ̀ so kò yẹ kó lè mú ìjà wá analysis ó máa ń bẹ́ nìkan wí ó dẹ̀ máa ń favour ẹnìkan tó bá bá yín wílé ni ó lè favour yín lọ́la rojọ́ tó ti ń favour yín tí analysis bá yín wílé ní ó máa dìjọ́ gbọ̀n bẹ̀rẹ̀ sí ní bani lórúkọ jẹ́ káàkiri ìbàjẹ́ ènìyàn kẹrẹ́ kò dáṣẹ́ olúwa dúró torí pé àyíká odó kì í podó àlọ́ká olódò kì í pọlọ ariwo ọjà kì í pọlọ́jà láìlá ariwo tẹ́ ń palẹ̀ mi lórí kò lè pa mí bẹ́ẹ̀ máa fi mi lókìkí sí ni ara yín ló wà lórí ibi tí mò ń lọ lénìí mo ti rí àwọn fọ́nrán kan tó ti ń lọ káàkiri lórí ayélujára láti bí ọjọ́ 2 sí 3 èmi kọ́ ni mo gbé fọ́nrán yẹn jáde mo ti rí lórí pages àwọn bloggers bíi 4 sí 5 bọ̀ máa fi 2 àbí 3 hàn wá nú wọn kí ló wà lórí fọ́nrán yẹn ni pé wọ́n ní ta ló jù nínú Alhaji Sefiu Alao Adékúnlé ọmọ oko àti Papa Tosibe Akande Obesere Alhaji Papa Tosibe Akande Obesere ọmọ Rápálá wọ́n ní ta ló jù náà méjèèjì èmi kọ́ ni mo sọ pé ta ló jù ní tí wọ́n kọ ni mò ń kà fún wa yẹn bóyá musically ni bóyá age wise ni mi wà lè sọ but ẹ jẹ́ kí mi lọ sí musically màá kọ́ ra ṣe brief analysis fún wa but brief analysis yẹn ó máa mú kókó dání tí mi dẹni fi àbò sí tabaníkàwò Sefiu Alao Adékúnlé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ eré wọn láwọn ti bẹ̀rẹ̀ eré ní 1970 something ṣùgbọ́n ojú títèmi àti títí anybody kò tó ọdún tí wọ́n bẹ̀rẹ̀ eré ṣùgbọ́n gbogbo apátálájọ mọ ọdún tí wọ́n fọ́ọ̀mù báǹdì wọn Alhaji Sefiu Alao wọ́n fọ́ọ̀mù báǹdì wọn ní 1982 ní Sefiu Alao wọ́n fọ́ọ̀mù báǹdì wọn ṣùgbọ́n kó tó fọ́ọ̀mù báǹdì wọn gbogbo 70s tó ń sọ bí i 79 80 tó ń sọ yẹn wọ́n ń gbèrin lẹ́yìn baba Easy Kabaka Easy Egba wọ́n pẹ̀ báyẹn ní Easy Egba náà ti gbèrin lẹ́yìn ẹ̀ kó tó wá fọ́ọ̀mù báǹdì tiwọn ní 1982 nígbà tí Sefiu wá nígbà tó di 1990 Sefiu release the first album wọn ní 1990 in fact within that 1990 to 1991 Sefiu ti release 4 different albums ní Sefiu ti release wọ́n release Fuji Cardozo ní 1990 wọ́n release Cardozo System ní 1990 bákan náà ìgbà yẹn system tó máa ń ṣe record so wọ́n release record méjì ní 1990 yẹn wọ́n release Fuji Cardozo first record wọ́n wá release Cardozo System as second record but in 1991 wọ́n release Akaba ní 1991 wọ́n wá release JJC ìyẹn fún Sefiu Alao Adékúnlé bàbá oko 1991 1990 tí yẹn bẹ́yẹn 4 records náà ṣe náà Obesere ọmọ Rápálá àwọn gbèrin lẹ́yìn Ajíṣafẹ́ Obesere ọmọ Rápálá Àkàndé bàbá wọ́n gbèrin lẹ́yìn Ajíṣafẹ́ ni wọ́n ti gbèrin lẹ́yìn tó kú lẹ́yìn Ajíṣafẹ́ wọ́n wá fọ́ọ̀mù báńdì tiwọn ní 1983 ni ọmọ Rápálá bá Àkàndé Obesere ni wọ́n fọ́ọ̀mù báńdì wọn wọ́n dẹ̀ release first record wọn ní 1991 tí wọ́n pè ní introduction ṣẹ́gbàgbé bí mo ṣe sọ yẹn Sefiu Alao 1990 ni wọ́n release first record tọ̀dọ̀ wọn ó jẹ́ méjì kí ọmọ Rápálá gan kó tó release first record tí wọn Sefiu ti release bí mẹ́ta fáwọn tó bá mọ history tó bá mọ Fuji music ni mò ń bá wí o tó bá dẹ̀ wá sọ pé ẹnìkan nínú generation tí Sefiu wà Sefiu ló wà ní ló lé téńté òun ló top ní generation yẹn torí wọn padà first generation àwọn Àyùbá mọ́ tó wọ́n ti bọ́ sí 1990 yẹn kó tó release record mo fẹ́ kó ti sọ pé tipẹ́tipẹ́ ṣé record la máa fi ka ibi táwọn people belong sí ni àgbà tó form band but mo dey analysis àgbà tó form band yẹn the same year tí mo fún Sefiu Alao náà fọ́ọ̀sì which is 1982 83 káàtì àgbà tó form band ètí wàá fojú rí pé ìgbà tó ṣe rẹ́kọ̀dù wọn ká fi rẹ́kọ̀dù mu torí ká lójú tèmi tó lójú everybody tó ọmọ tó ti ìbí gan abọ́ bá ìgbà tí Sefiu Alao tó wọ́n ṣe rẹ́kọ̀dù which is 1990 Papa Tosibe Akande wọ́n ṣe rẹ́kọ̀dù wọn ní 1991 then nínú gbogbo àwọn táwọn sọ yìí Sefiu Alao nìkan ni wọ́n ṣe rẹ́kọ̀dù sínú rẹ́kọ̀dù aláwo inú plate ńlá yẹn àwọn kẹwù dayé àtijọ́ yẹn Sefiu Alao nìkan ni wọ́n ṣe rẹ́kọ̀dù sínú ibẹ̀ yẹn ṣọ́ọ̀mù ti yé wa bẹ́ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn then generation tí wọ́n wà tí Sefiu Alao wà Sefiu jẹ́ number 1 nù wọn
nínú generation yẹn ni Sefiu Alao wà, Lobesere Akande wà, ní Pasuma wà, ní Saheed Òṣùpá wà, ní Atawẹ́wẹ́ wà, ní Alao Malaika wà, ní Sunny Adéṣọ̀kan wà, ní Sunny Adéṣọ̀kan ó tún kọ ẹnìkan mi ìdẹ̀rántí mọ́ but generation kan náà làwọn tí mo dárúkọ yẹn jọ wà. Sefiu Alao, Obesere, Pasuma, Saheed Òṣùpá, Atawẹ́wẹ́, Àjàní Tẹ́kọ̀yé, Alao Malaika, Sunny Adéṣọ̀kan, same generation ni wọ́n jọ wà. Wọ́n kàn jura wọn lọ díẹ̀ bí a year or two wọ́n gbà lọ́wọ́ ara wọn bọ̀ wọ́n ti force the same generation. So ẹ̀yin fans ẹ̀yin lè máa judge ẹni tó jù musically nínú Sefiu Alao àti Papa Tosin Akande Obesere. Sefiu Alao form band in 1982, Papa form in 1983. Sefiu Alao release first record in 1990, Papa release ní 1991. Ṣọ́ọ̀mù ti yẹ wa bẹ́yẹn bó ṣe jẹ́ nìyẹn. Gaskia ẹ máa drop comment yín kẹ́ ẹ sọ ẹni tó jù fún wa. Mi ò ní jù bẹ́yẹn lọ lẹ́nìí lórí ètò. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Olúayé àyànfẹ́ yín. Nǹkan kò ní ṣe mí kò ní ṣe ẹ̀mí mi, nǹkan kò ní ṣe ẹ̀yin olólùfẹ́ mi kò ní ṣe ẹ̀mí yín náà. Kọ́lọ́run máa ṣọ́ wa, èpè ò ní jà wá. Ó dàbọ̀.